bàbá ọ̀jọ̀gbọ́n Wándé Abímbọ́lá rèé tí wọ́n sọ pé gbogbo àwọn Ọ̀yọ́mèsì wà níbẹ̀ nígbà tí àwọn ń bi Ifá ẹlẹ́rìí ìpín tí wọ́n ń bi léèrè wípé ta ni yóò jọba Aláàfin Ọ̀yọ́ tuntun. Ẹ kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń wò wá lórí ìkànnì Olómi Ọgbọ́n TV yìí. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, ẹ sì kú àṣálẹ́. Ẹ má gbàgbé o, ẹ bá wa like, ẹ share, ẹ comment, ẹ tẹ notification bell, ẹ subscribe sórí ìkànnì Olómi Ọgbọ́n TV yìí. Kó tó di wípé a dánu lórí ọ̀rọ̀ tó kómokómorò wá gangan lórí ọ̀rọ̀ kábíyèsí Aláàfin Ọ̀yọ́ ọ̀jọ̀gbọ́n Wándé Abímbọ́lá tí wọ́n sọ̀rọ̀ tí wọ́n sọ wípé wọ́n dá Ifá gangan tí wọ́n sì kéde ẹni tí Aláàfin Ọ̀yọ́ tó kàn àwọn náà mà rèé o. Wọ́n ti fi ìgbà kan jẹ́ olórí ilé ẹ̀kọ́ ti Ọbáfẹ́mi Awólọ́wọ̀ Yunifásítì Ilé-Ifẹ̀ nígbà tí orúkọ ilé ẹ̀kọ́ òun náà tó wà ní University of Ifẹ̀. Ọ̀jọ̀gbọ́n Wándé Abímbọ́lá olóṣèlú ni wọ́n fún ìgbà kan rí tí wọ́n ti fìgbà kan jẹ́ aṣáájú àwọn aṣòfin àgbà tó pọ̀ jùlọ tí ìkẹta ṣe bẹ́ẹ̀ mọ̀ wípé ìkẹwàá ni wọ́n wà lórí àléfà báyìí tí ìkẹta lórílẹ̀‐èdè wa Nàìjíríà ṣe rí i pé ọjọ́ òun náà ilẹ̀ ti ta sí o. Kódà wọ́n jáwé oyè àwíṣe awo àgbáláyé pátápátá lé bàbá lórí lọ́dún 1981 ní Ilé-Ifẹ̀. Nígbà tí ọ̀pọ̀lọpọ̀ ìròyìn ń gbé jáde ni wọ́n sọ pé bàbá ìgangan náà ni wọ́n dá yanpanyanrin ilẹ̀ ò nítorí pé wọ́n sọ wípé àwọn ni wọ́n dífá tí wọ́n sì sọ wípé Ifá ẹni tí ó mú òun náà lélẹ́yìí kó tó wá di wípé àwọn afọbajẹ Ọ̀yọ́mèsì tìlú Ọ̀yọ́ wọ́n farijálẹ̀ wípé irọ́ ò kò rí bẹ́ẹ̀ rárá. Ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí àwọn akọ̀ròyìn tí wọ́n ṣe pẹ̀lú bàbá ọ̀jọ̀gbọ́n Wándé Abímbọ́lá òun náà ni àwọn àtúpalẹ̀ eléyìí tí a fẹ́ máa yànnàná ní àsìkò yìí. Bàbá sọ ipa tiwọn eléyìí tí wọ́n kó nínú gbogbo ìgbésẹ̀ yìí, bẹ́ẹ̀ sì rèé wọ́n sọ wípé jẹ́jẹ́ wọn làwọn dúró kódà àwọn ọ̀jọ̀gbọ́n wọn máa wá ń bèrè ọgbọ́n lọ́wọ́ wọn ni o. Tí gbogbo wa sì ti mọ̀ wípé látayé báyé Ifá òun náà ni máa ń mú ọmọ yè sórí ipò gẹ́gẹ́ bí ọba nígbàtí ọba tó bá wà níbẹ̀ tẹ́lẹ̀ tí wọ́n bá ti jásẹ̀ tí wọ́n wàjà. Bàbá ọ̀jọ̀gbọ́n Wándé Abímbọ́lá ni wọ́n sọ nínú ọ̀rọ̀ wọn wípé ẹ̀já gbóṣùbà káre fún gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ o nítorí wípé àkọ́kọ́ níbi ọdún mélòó kan sẹ́yìn tí kábíyèsí àná ọba Lámídì Adéyẹmí tí wọ́n ti papòdà tí wọ́n wàjà níbi ọdún tó tẹ̀lé òun ni gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ o ni wọ́n wá ṣe àbẹ̀wò sí ọ̀dọ̀ wọn tí wọ́n sì sọ wípé kí bàbá kí wọ́n gbìyànjú láti bá wọn dífá káwọn sì mọ ẹni tí Aláàfin Ọ̀yọ́ tó máa kàn ọ́n. Àwọn ṣe náà bó ti jẹ́ kí àwọn ṣe nígbà náà táwọn sì fi ránṣẹ́ ó ní ó wá yà wọ́n lẹ́nu níbi ọjọ́ mélòó kan nígbà tí ìkan nínú ọmọ wọn tí ó ṣe ìgbéyàwó tí àwọn sì lọ sí ìlú Èkó. Ìgbà náà ni gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ló mà tún ránṣẹ́ pé àwọn ò wípé àwọn ṣetán báyìí o láti fẹnukò lórí ẹni tí ó jẹ ọba Aláàfin Ọ̀yọ́ gangan nítorí wípé wọ́n ní àwọn Ọ̀yọ́mèsì yẹn àwọn afọbajẹ ìlú Ọ̀yọ́ wọ́n ti bẹ̀rẹ̀ sí ní gba àbẹ̀tẹ́lẹ̀ lọ́wọ́ àwọn ọmọ yìí kódà tọ́ ni ọ̀rọ̀ tí ń di yánpọnyánrin débi pé àjọ Efcc ó ti ní ọwọ́ nínú ọ̀rọ̀ yìí. Kódà ọ̀jọ̀gbọ́n Wándé Abímbọ́lá sọ nínú ọ̀rọ̀ wọn wípé ṣé àwa náà ṣáòtẹ́ rí ni wípé yánpọnyánrin ti ń ṣẹlẹ̀ láàrin àwọn afọbajẹ ọ̀hún náà débi wípé ìjà ti ń fẹ́ máa bẹ́ẹ̀lẹ̀ látàrí owó tí wọ́n gbà tí àwọn kan tí wọ́n sì ń ṣe àpapín rẹ̀. Ẹ má jẹ́ sọ̀rọ̀ jù ẹnu ọlọ́fà láti ń gbọ́ wípé mo ta o. Ẹ wá gbọ́rọ̀ tí bàbá ọ̀jọ̀gbọ́n Wándé Abímbọ́lá tí wọ́n dífá eléyìí tó gbé kábíyèsí Ọ̀wádé tó gbé gun orí ìtẹ́ àpèrè bàbá rẹ̀ gẹ́gẹ́ bí Aláàfin Ọ̀yọ́. Ẹ wá gbọ́ gbogbo àtúpalẹ̀ ọ̀rọ̀ tí wọ́n sọ kódà àṣírí àwọn Ọ̀yọ́mèsì ó padà tú. Pẹ̀sọ̀ Abímbọ́lá sọ̀rọ̀ báyìí nílùú Amẹ́ríkà
lórí ọ̀rọ̀ ọba tuntun tí wọ́n jẹ ní ìlú Ọ̀yọ́. Bàbá lèmi à ń kà nínú pépà wípé ẹ̀yin ni Ọlọ́run lò tú Ifá láti lè yan ọba tuntun fún ilẹ̀ Ọ̀yọ́. Bàbá mo fẹ́ kẹ́ ẹ dárúkọ yín kẹ́ ẹ ṣàlàyé bó ṣe jẹ́, ṣé lóòótọ́ ni sítórì yẹn ni àbí wọ́n kàn fi purọ́ mọ́ yín? Bẹ́ẹ̀ ni bó ṣe rí gan-an ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ní kí n dáfá ọba Aláàfin Ọ̀yọ́ ọlọ bíi àgbáre wájà ní pìrìtìmbọ̀ ní ọdún mẹ́ta tí òpó léwó tó kù tẹ̀ yẹ̀ tí omi agbada yí dànù. Wọ́n á ní gbogbo àwọn dọ́gbọ́n tí àwọn afọbajẹ wọ́n bá wọn wá ọmọ yìí. Gbogbo àwọn tí wọ́n ń fowó tí wọ́n fẹ́ fowó ṣe tí wọ́n gbowó ńláńlá tí wọ́n gbé fáwọn afọbajẹ. Nígbà tó wá yá àwọn afọbajẹ wá jà láàrin ara wọn níbi owó tí wọ́n ń pín owó tí wọ́n ń pín mọ̀ tí wọ́n ń pín àwọn kan kò tó nǹkan ní owó tí ẹni tó gbé owó ńlá kalẹ̀ fún wọn tí wọ́n fẹ́ fìjọba yìí ní owó tó fún wọn. Àwọn afọbajẹ méjì nú wọn á fọn pé àwọn ò wọ́n tiẹ̀ tó pé ọmọ aráàrún wọn lè táwọn mú nì. Ní a rí i pé owó tí ẹni tó dó lórí wọn tó gbà iye tó fáwọn ń bẹ kékeré láì ní owó yẹn pọ̀ gan-an tó fẹ́ dí odò. Ẹwọ́n tí a jẹ́ pé iye kékeré báyìí lè fà wà bàbá owó yòókù ńkọ́ bàbá Sádìjà. Wọ́n ti kọ́ fọwọ́ sí ohun márààrún bọ́ọ̀nà méjì wá ní àákò síjọba pẹ̀tọ́ àwọn ò fọwọ́ sí mọ́ o àti owó tí olórí àwọn gbà àsọpọ̀ rẹpẹtẹ báyìí ní àfàwọn ní kékeré ń bẹ̀. Mi tí wàhálà sá ti bẹ̀rẹ̀ nu àwọn aráàlú náà wá ń kọ̀wé síjọba àwọn kan nínú ìwé ìròyìn wípé owó lẹ́ẹ̀fì yan ọba Aláàfin sípò èyí wà dàbí ọ̀rọ̀ sádìyàn kan yẹn rin láti oṣù kẹrin ọdún ìlọ́pọ̀ ọdún mẹ́ta tí bàbá wa ti wàjà wọn sáré sí gbáàdì ọdún tó kọjá ní a pè bá sọ̀rọ̀ náà gómìnà rere ní gómìnà wa ní ibi fáwọn fi ṣe kíní láyé àtijọ́. Bá a bá fi fá sí owó náà wọ́n máa gbà lọ́wọ́ àwọn ọmọ yìí. Bẹ́ẹ̀ wọ́n sì ń ṣe gbogbo ìlú ilẹ̀ Yorùbá lónìí. Àmọ́ ọba tàwọn Fúlàní nílẹ̀ Haúsá o, àmọ́ ọba bòmí o, owó sá ni wọ́n gbé kalẹ̀. Táwọn afọbajẹ́ ó pe owó bèbèrè wọ́n ra mọ́tò fún wọn, wọ́n ra jẹnẹrétọ̀, wọ́n sá ẹni tó wù rẹ̀ bá pọ̀ jù wọ́n lè gbowó lọ́wọ́ ọgọ́rùn-ún èèyàn. Ẹni tó wù rẹ̀ bá pọ̀ jù ni wọ́n fi jẹ. Ẹ̀ ṣe é ṣe nù. Gómìnà wa lò wọ́n gbà wọn rò pé yìí ń dá.
má jà sí yìí mọ́. Ṣé bí bàbá wa ló jókòó kalẹ̀ táwọn sì mọ̀ pé kì í purọ́ kì í ṣèké kì í mú nǹkan kì í gbogbo ibi tó ti ṣiṣẹ́ ní yunifásitì níjọba ní kíkíbi kò mú kọ́bọ̀ ẹnìkan kan rí. Babaláwo sì ni wọ́n lè fi jẹ àwíṣẹ gbogbo àwọn ní àgbáyé. Àṣì ń jẹ́ kí bàbá wọn lọ dáfá kó sí bí wọ́n ṣe ń jèlò. Bàbá ṣe bí wọ́n ṣe yóò rí bí ṣe rí. Pè mí síbẹ̀ ni mo bá dáfá gbogbo ọmọ yìí tí wọ́n ṣe àwọn afọbajẹ́ ti mú pé àwọn ni tó jẹ́ ọmọ yìí gidi lẹ́mọ̀ dáfá lórí gbogbo wọn. Ọjọ́ mẹ́wàá la fi ṣiṣẹ́ yìí. Àwa mú àwọn tàbá mú ẹnìkan pé ẹni tí ìfàmúnì gbogbo yàrá ní mo ká mú ẹnìkejì ká mẹ́nìkan ààyè ṣe bá wọn ní dandan kásáfà òde ètò tàn bá lọ yẹ ẹnìkan níwò ẹnìkan náà tí mo mú tàn bá yẹ̀ wò bóyá ara rẹ̀ ní ọ̀yá ni tí wọ́n ti mí lè mọ̀ mọ́ ìfá náà lè mọ̀ sọ̀rọ̀ débẹ̀ tàbí bóyá ó ti ṣe kankan nípamọ́ bóyá tí ìjọba mọ̀ tàbí ọlọ́pàá àbí sẹ́gbó tá a bá fẹ́ fìyàn sí púpọ̀ pàtàkì wọ́n lọ wo irú èèyàn wo ló jẹ́ wọ́n lọ wo sọ àwọn security wọ́n lọ ṣàlàyé wọ́n wà díẹ̀ àwọn security wọ́n lọ ṣàlàyé wọ́n wà díẹ̀ nínú kí n fàtà òkú fún àwọn ẹlẹ́ẹ̀mí kejì àtẹnìkẹta ọ̀dà báwa ṣe ń jè lóòkè sí pé mo fún ilé ní mẹ́ta pé ẹ̀mẹ́jọ bá wù yín bẹ́ẹ̀ bá ń kọ́ ẹnìkíníhùn lẹ́kọ̀ọ́ yẹ̀wò fínífíní. Bí ẹ bá rí nǹkan kan gbèsè ayé rẹ̀ bóyá tó fi pamọ́ tí ó hàn sáráyé táwọn ọlọ́pàá rí àbí báwo àbáràlú náà lọ́kọ̀wé sí yín ni pé mọ́mọ́ fi léyìí jẹ́ nítọ́mọ̀ sí ń jẹ lónìí bóyá aráyé ò tí mọ̀ ń pa ẹ̀ ní àná tẹ́ bá ṣe báwọn ẹ lọ mú ẹnìkejì ẹ tún yẹ̀ òun náà wò bó náà bá dáa bóyá ó nítumọ̀ kan bóyá ó ṣe kíní kan pamọ́ ẹ lọ ẹ á mú ẹnìkẹta bẹ́ẹ̀ bá mẹ́nìkẹta náà torí bẹ́ẹ̀ ẹ tún jẹ́ gbọ́ ń fún ẹlẹ́lòmíì bá a ṣe nù. Bẹ́ẹ̀ náà ni gómìnà wa yìí dáadáa kọ́ ló wú ọmọ rẹ̀ bẹ́ẹ̀ lọ́mọ̀ sí bẹ́ẹ̀ ló ṣe wá láìpẹ́ ló tún á pè mí pé àwọn afọbajẹ wọn á gbé gómìnà lọ sí àwọn méjì lọ́kọ̀wé pé n tó lórí àwọn ṣe èyí owó tó gba ètò pọ̀ jù àwọn náà gbà ń bẹ́ o. àgbà òkúkú ní tán lórílẹ̀ k'Elédùmarè kó bá wa dá ọ̀jọ̀gbọ́n bàbá Wándé Abímbọ́lá kó bá wa dá wọn sí nítorí pé nínú ìfọ̀rọ̀wérọ̀ tí wọ́n ṣe náà ni wọ́n fìdí ẹ̀ múlẹ̀ wíńgbò bá máa fi di oṣù kejìlá ọdún yìí bàbá ó pé 92 years lórí òkè pẹ̀. bàbá kẹ́ẹ̀pẹ́ o àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá kò ní mẹ́rí Ifá sì tún máa tẹ̀síwájú dáadáa láti máa fi wá mọ̀nà. bẹ́ẹ̀ a sì gbà á ládùúrà wípé àsìkò kábíyèsí Abímbọ́lá Ọ̀wádé yìí kó tù wá lára kó sì tẹ́ wa lọ́rùn kó tu gbogbo ilẹ̀ kóòtù òjìrè kó tù ú lára láṣẹ Elédùmarè kábíyèsí o. ẹ má gbàgbé ẹ̀yin olólùfẹ́ wa bá wa subscribe sórí ìkànnì Olómi Ọgbọ́n TV yìí.